ó tún ti ń rúgbó bọ̀ o ó tún ti ń rúgbó bọ̀ o ẹ̀yin olólùfẹ́ mi ó tún ti ń rúgbó bọ̀ o ọ̀rọ̀ Yínka Ayefele tó tún gba gbogbo orí social media kan báyìí ó tún ti fẹ́ dá ìjà àwọn oníṣẹ̀ṣe sílẹ̀ o à ń jèkúrú kó tán nínú àwo wọ́n tún ti ń gbọ̀n wẹ̀ sínú àwo o ìjà àwọn oníṣẹ̀ṣe àtàwọn àfà àti àwọn kìrìsìtẹ́nì òun la sì ń gbàdúrà bí Ọlọ́run ṣe máa bá wa paná ẹ̀ kí ìrẹ́pọ̀ tó máa wà láàrin àwọn ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta náà tí Yínka Ayefele òun náà tún ní kó fò kó tún níṣó báyìí ẹ jọ̀ọ́ ẹ̀yin lólùfẹ́ mi ẹ jọ̀ọ́ ìbéèrè tí mo fẹ́ béèrè ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá mi fi tọkàntọkàn dáhùn ẹ̀ ṣé bí Yínka Ayefele bó ṣe pé arákùnrin agbanipa yẹn tó ṣe pè wá sí orí rédíò fún interview ẹ jọ̀ọ́ ṣé Yínka Ayefele ǹdó jẹ̀bi bí ẹ jọ̀ọ́ tó bá jẹ̀bi ẹ jọ̀ọ́ ẹ bá mi fi sí abẹ́ comment section tí ò bá jẹ̀bi ẹ jọ̀ọ́ ẹ bá mi fi sí abẹ́ comment section ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká ṣe àbòsí níbi tá a dé yìí ẹ má jẹ́ ká ṣe àbòsí níbi tá a dé yìí torí tá a bá rí òtítọ́ ọ̀rọ̀ ńlẹ̀ ó yẹ ká bára wa sọ ó ṣeé ṣe kó jẹ́ pé èrò ọkàn ti tèmi ó máa yàtọ̀ sí ti tiyín ó ṣeé ṣe kí èrò ọkàn ti tiyín kó yàtọ̀ sí ti tèmi but tá a bá rí òtítọ́ ọ̀rọ̀ ńlẹ̀ ẹ jẹ́ ká sọ ẹ jẹ́ ká pa àbòtí sẹ́gbẹ́ kan ká lè rọ́nà lọ èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò rí Yínka Ayefele blame o mi ò blame Yínka Ayefele but tẹ́ ẹ bá wo orí social media àwọn tó ń bú Yínka Ayefele wọ́n pọ̀ ju àwọn tó ń support Yínka Ayefele lọ ṣé Yínka Ayefele jẹ̀bi pé ó gbé èèyàn wá sí orí program ṣé Yínka Ayefele jẹ̀bi pé ó interview èèyàn ṣé ẹ̀yin ò mọ̀ wípé àṣírí tí ẹni ìwà tú yìí ẹ jẹ́ ká sọ wípé Ọlọ́run ló gba ẹnu ẹni yẹn sọ̀rọ̀ torí àìmọye àṣírí tó wà ní kọ̀kọ̀ bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé àwọn ẹlòmíì wọ́n bá kú bẹ́ẹ̀ ni àwọn ẹlòmíì wọ́n bá àṣírí yẹn wọ́n bá kú bẹ́ẹ̀ ni ṣé léyìí tó wá sọ tiẹ̀ síta yìí ń sìn ẹ tún ní kó fò kó níṣó ẹ tún ní kí Ayefele kó lọ wá jáde ẹ jọ̀ọ́ ṣé iṣẹ́ Ayefele ni tẹ́ ẹ bá rí i pé àṣírí tí ẹni yìí tú ó consign ẹ̀yin oníṣẹ̀ṣe ó ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀yin oníṣẹ̀ṣe èrò ọkàn tèmi bẹ́ẹ̀mi ṣe rò ní wípé ẹ ṣe pera yín jọ ẹ̀yin oníṣẹ̀ṣe yẹn kẹ́ ẹ ṣe meeting láàrin ara yín kẹ́ ẹ wá yan ẹnìkan àbẹ́ni méjì láì pariwo láì jà láì sọ di ìfàǹfà kẹ́ ẹ wá yan ẹni méjì àbẹ́ni mẹ́ta láàrin yín kẹ́ ẹ wá rán àwọn yẹn sí Yínka Ayefele kẹ́ ẹ wá sọ wípé ẹ fẹ́ mọ ẹni yẹn tó gbé wá sórí ètò yẹn èmi mọ̀ wípé tẹ́ ẹ bá lọ wọ́n ní tí ẹ bá fẹ́ mú ọ̀bọ ó máa ń ṣe bí ọ̀bọ ni o nítorí wípé ẹni yẹn dárúkọ àwọn òrìṣà kan pé ibẹ̀ lòun ti lọ gbàgbára ní Ṣakí nísẹ̀yìn níbi kan ṣá ẹ ti rí i pé ó tàbùkù bá ẹ̀yin oníṣẹ̀ṣe àbí accepted pé ó tàbùkù bá ẹ̀yin oníṣẹ̀ṣe accepted but ṣé Yínka Ayefele ló yẹ ká ẹ sọ wípé ẹ fẹ́ lọ bájà òun lẹ fẹ́ lọ mú kó bá yín produce ẹ rántí wípé Yínka Ayefele ó ń ṣe prógàmù títí ẹni ara prógàmù tó ń ṣe làṣírí eléyìí ti tú ó yẹ kẹ́ ẹ tiẹ̀ tún kí Yínka Ayefele kẹ́ ẹ tún yìn ní pé ó máa ṣe tó gbéwò ẹni ìbáyìí wá sórí prógàmù tó wá tú àṣírí yìí ẹ̀ẹ́dẹ̀ súnmọ́ Yínka Ayefele ẹ̀ẹ́dẹ̀ béèrè gbogbo information ẹ̀ lọ́wọ́ Ayefele èmi mọ̀ pé tẹ́ ẹ bá lọ nítùbínùbí ó ṣeé ṣe kí Yínka Ayefele kó tiẹ̀ tún bá yín pè kó sọ wípé àwọn kan wà níbí báyìí wọ́n fẹ́ rí o tẹ́ ẹ bá wá rí tán gbà yẹn àrà tẹ́ ẹ bá wá tó bá wá wùn yín ẹ wá lè fi rọ and then again ẹ tó wá lè fi rọ àrà tó bá wùn yín torí tẹ́ ẹ bá take justice lọ́wọ́ ara yín ìjọba tún dá yín lẹ́bi ó yẹ kẹ́ ẹ wá pe ọlọ́pàá ní pé ókè o tó bá yẹ pé nǹkan tí ẹni yẹn ṣe ẹ sì ń wò wípé ó bá yín lórúkọ jẹ́ ẹ wá pe ọlọ́pàá ibẹ̀ lẹ ti máa wá mọ̀ wípé bóyá gbogbo nǹkan tẹ́ni ìṣe yìí o bóyá ó ti jìyà ẹ̀ṣẹ̀ o àbí ó ti jìyà ẹ̀ṣẹ̀ o
bọ̀ tó bá wà lábẹ́ òfin pé ẹni yìí ti jẹ ìyẹ̀ṣẹ̀ kò sí nǹkan tẹ́ lè fi ṣe o kò sí nǹkan tẹ́ lè fi ṣe tó bá yẹ pé lótìtọ́ àti lódodo bí ẹni yìí ṣe ṣẹlẹ̀ torí mo báralẹ̀ gbọ́ prógàmù Yinka Ayefele ni mo kọ́kọ́ ti ń gbọ́rọ̀ yẹn lórí social media mo ń wò pé kí leléyìí tẹ́ bá ń wúwo mi ò kì í sọ mú ọ̀rọ̀ àwọn olórin ọ̀rọ̀ àwọn pìrìsẹ́ńtà bẹ́ẹ̀ mi ò kì í sọ mú aṣọ orí afẹ́fẹ́ but mo rí pé ọ̀rọ̀ yìí ó ń circulate kí ló ń ṣẹlẹ̀ mo wá wá prógàmù yẹn lọ èmi náà wá gbọ́ fún ara mi ẹni yẹn tẹ́ bá gbọ́ bí Yinka Ayefele ṣe ń bá sọ̀rọ̀ ó dàbẹ̀ ni pé ó ti download gbogbo ọ̀rọ̀ yẹn fún Yinka Ayefele tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí Yinka Ayefele ò bá fẹ́ kó bọ́ sórí afẹ́fẹ́ ó ṣeé ṣe kán sọ láàrin ara wọn bẹ́ẹ̀ kọ́ dẹ̀ dá ìdáhùn ẹ̀ síbẹ̀ but Yinka Ayefele wò ó pé kíní yìí ó yẹ kí àwọn ọmọ Nàìjíríà gbọ́ ó yẹ kí gbogbo àgbáyé gbọ́ á tún lè kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ àwọn tó bá fẹ́ gbé irúgbésẹ̀ yẹn irúgbésẹ̀ ayé tí màá yẹn gbé àwọn tó bá fẹ́ gbé irúgbésẹ̀ ayé yẹn wọ́n á lè tọwọ́ ọmọ wọn báṣọ àwọn òbí tó bá rí pọ́ ọmọ wọn ti ń gbé irúgbésẹ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n á lè tètè wá nǹkan ṣe sí kó tó di ńlá ní Yinka Ayefele ṣe wò wípé ó yẹ kọ́rọ̀ ìkó bọ́ sórí afẹ́fẹ́ ẹ lólùfẹ́ mi ẹ jọ ẹ ní rí òun gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹ jọ ẹ bá mi ṣí ẹ prógámù ẹ jọ mo fẹ́ kó circulate ní Nàìjíríà ẹ jọ mo fẹ́ kí àwọn èèyàn kan kọ́ ẹ̀kọ́ látara ọ̀rọ̀ tẹ́mọ̀ sọ yìí ẹ jọ kẹ́ẹ̀dẹ̀ subscribe sí ẹlẹ́lẹ́ Global TV wọn ò jáwó yín o Ọlọ́run ọ̀fẹ́ ni subscribe wọn ò jáwó yín tẹ́ bá ti tẹ̀ subscribe wọn ò jáwó yín ọ̀fẹ́ ni so ẹ bá mi share kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí ẹlẹ́lẹ́ Global TV yà kí ni nǹkan tí mò ń sọ lọ́hùn ni pé Yinka Ayefele ò tiẹ̀ jẹ̀bi nínú ọ̀rọ̀ yẹn Ọlọ́run mo tún wo fídíò bàbá kan níbi tí bàbá yẹn ti ń bú Yinka Ayefele ó tún sọ títí ó ní bóyá nǹkan tí Yinka Ayefele ṣe bóyá Yinka Ayefele ṣoògùn owó bóyá Yinka Ayefele ṣe kinní kan òun ló jẹ́ kí ó gba ẹni yẹn láyè kó máa wá ṣẹ̀tìrì ẹ̀tìrì àwa Yorùbá ibi tá a gbé burú sí náà nìyẹn ṣẹ́rí mo máa ń sọ kí nìyẹn mo bẹ̀rù Yorùbá gan mo bẹ̀rù Yorùbá ṣẹ́rí Yorùbá bí ẹ ṣe ń wò wọ́n yẹn tẹ́ ẹ bá sọ ọ̀rọ̀ ẹyọ kan Yorùbá lè bá yín pín ọ̀rọ̀ yẹn sí igba different analysis wọ́n dẹ̀ máa bá yín fún ọ̀rọ̀ ẹyọ kan Yorùbá àwa la burú jù Yinka Ayefele tó wá tú àṣírí èèyàn lórí prógámù òun lẹ tún ní kó fòkò níṣò mo tún wo prógámù kan bóyá àwọn yẹn àwọn oníṣẹ̀ṣe wọn náwọn yẹn àwọn oníṣẹ̀ṣe wọ́n gbé black card dání wọ́n lọ sí ọ́fíìsì Ayefele ní Ìbàdàn kó jáde ní ó gbọ́dọ̀ produce ẹni yẹn ọlọ́pàá gbọ́dọ̀ gbé Ayefele ọlọ́pàá gbọ́dọ̀ gbé ẹni yẹn ẹjọ́ ta ló sọ fún yín wípé ọlọ́pàá gbọ́dọ̀ gbé Ayefele ta ló sọ fún yín pé ọlọ́pàá gbọ́dọ̀ gbé ẹni yẹn tó bá yẹ kí ọlọ́pàá gbé àìmọye thousands ọlọ́pàá tó máa gbọ́ prógámù yẹn tó bá yẹ kí wọ́n gbé àdúgbò ẹ̀ òbo àdúgbò ẹ̀ kò bò àtọ́ ó sọ àdúgbò ẹ̀ kódà ṣé ẹ tó bá fẹ́ gbọ́ nígbà tí Yinka Ayefele ń ṣe prógámù yẹn lọ gbogbo àwọn tó pè sórí prógámù Yinka Ayefele mi ò rẹ́nìkan tó bú máa yìí nínú gbogbo wọn ṣé ẹ tó wá gbọ́ mi ò rẹ́nìkan tó bú máa yìí nínú gbogbo àwọn tó pè sórí prógámù Yinka Ayefele ok ó tún wá ní máa nǹkan tó tún wá pé ó dàbẹ̀ ní pé operation máa yẹn lẹ́kọ̀ọ́ operation máa yẹn ní Èkó ó affect bàbá tó pè yẹn bàbá yẹn kọ́kọ́ béèrè lọ́wọ́ máa yẹn pé ṣó wá operate lẹ́kọ̀ọ́ ó ní yes pé òun operate lẹ́kọ̀ọ́ dáadáa máa yẹn mẹ́kọ̀ọ́ lẹ́ pé tó bá yẹ pé lóòótọ́ ló operate ní Èkó ó fọwọ́ bà mí ó fọwọ́ bà family mi máa yẹn dárúkọ ẹni tí ẹni yẹn gbẹ̀mí ẹ̀ kódà Ayefele gan ló sọ fún máa yẹn lórí program bẹ́ẹ̀ pé kó bẹ bàbá yẹn pé a jẹ́ pé náà operation tó ṣe ìkan bàbá yẹn òun ló ń sọ yẹn bàbá yẹn confam ṣé rí fẹ́ kàn tẹ́lẹ̀ kí n má parọ́ fún yín nígbà tí mò ń gbọ́ ọ̀rọ̀ bóyá máa ní bóyá bọ̀bọ̀ ni àkútì ẹ̀ mọ̀ báyìí torí àrójú ẹ̀ ohun ẹ̀ là ń gbọ́ nígbà tí mò ń gbọ́ program ẹ̀ lọ nínú ọkàn mi mo fi tó bẹ́ lọ́run ṣẹ̀rẹ̀ mú ní ó fẹ́ dá ṣọ́ọ̀ṣì lẹ́ni òun wá jọ ni ó fẹ́ dá ṣọ́ọ̀ṣì lẹ́ni torí tẹ́ ẹ bá notice dáadáa gbogbo àwọn tó bá ń wá sórí program bẹ́yẹn tó wọ́n pé àwọn ti jalè rè àwọn ti ṣiṣẹ́ agbaniparí àwọn ti ṣe kìkìní rí àwọn ti kì í Jésù wá pe àwọn padà tẹ́ bá lọ wò wọ́n dáadáa tó bá dá ṣọ́ọ̀ṣì lẹ̀ ṣọ́ọ̀ṣì wọn máa ń kún bí wèrè ṣọ́ọ̀ṣì wọn ó máa ń kún bí wèrè so lọ́kàn ti tèmi èmi ti wò wípé
yà gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ nígbà tí mò ń gbọ́rọ̀ máa yẹn mo ti rò pé ó fẹ́ dá ṣọ́ọ̀ṣì lẹ̀ ni ó ń wá ìjọ ni tó bó ṣe sọ pé òun ti jẹ èèyàn àwọn èèyàn ló dùn jù àtẹ́lẹwọ́ èèyàn ló dùn jù àtẹ́lẹsẹ̀ èèyàn òun ló dùn jù òun ti jẹ èèyàn òun ti ṣe gbá òun ti ṣàwo mo ti yan ọ̀gbẹ́ni ó fẹ́ dá ṣọ́ọ̀ṣì lẹ̀ ó ń wá jọ ni torí tẹ́ bá lọ gbogbo àwọn tí wọ́n ti ṣe wùwà bẹ́ẹ̀ sẹ́yìn tó wá lọ dá ṣọ́ọ̀ṣì lẹ̀ tán ní Ọlọ́run pè wọ́n ẹ lọ wòjọ wọn kò sí prọfẹsì tó bá sọ fáwọn èèyàn àwọn èèyàn máa ń gbàgbọ́ ni torí àwọn èèyàn máa bìlífù pé adúrú nǹkan tó ti ṣe ẹ tí Ọlọ́run wá pè ẹ àjẹpọ̀ Ọlọ́run fẹ́ lù ẹ ni mo ti rò pé lámbà lọ́gbẹ́ ní ìfẹ́ fún wa bọ̀ tí ngbà tí wá di pé Ayéfẹ́lẹ́ wá ṣí ojú òpó sílẹ̀ táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè wọlé àwọn méjì kan wọ́n dárúkọ máa yẹn straight wọ́n dẹ̀ dárúkọ àdúgbò kódà ìkọ́nù wọ́n dẹ̀ tó sọ wípé nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ operation yẹn pé ó máa ń rèdí gbogbo àwọn ní àdúgbò ni pé tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn báyìí gbogbo ẹni tó bá ti come across ní alẹ́ báyìí ó máa gbà wọ́n lọ ni wọ́n lẹ́ni tán wọ́n tún dárúkọ ẹ̀ àwọn ẹni ẹ̀gán tí ń kì gbàdúrà bàbá yẹn náà tó wá tún sọ̀rọ̀ pé ṣé wàá operate lẹ́kọ̀ọ́ tó ní àìmọye ìgbà tó ń operate lẹ́kọ̀ọ́ ó dárúkọ àwọn honorable tó ti gbẹ̀mí ẹ̀ àwọn honorable tó ń bá ṣiṣẹ́ gbà tí máa yẹn tó wá sọ tèkó yẹn tí máa yẹn wá confirm pé ó fọwọ́ bá mi ìwọ náà ni ìwọ náà ni Yínká Ayéfẹ́lẹ́ wá ní kó bẹ̀ máa yẹn pé sórí bí máa yẹn ṣe mí kanlẹ̀ pé in fact ó ti rántí nǹkan tó ti ṣe fún sẹ́yìn ó sábẹ̀ máa yẹn pé Jésù ti gbàkóso máa yẹn ó dárúkọ oríṣiríṣi àwọn iṣẹ́ tó ti ṣe kódà ó lóun tún ṣiṣẹ́ pẹ̀lú àwọn bank manager ẹ ti rí tẹ́ máa kàn dédé rí pé àwọn jàgùdà wá rọ̀bù báńkì tẹ́ ní mọ̀ wípé iṣẹ́ bank manager náà ní ẹ̀yìn àwọn náà máa polè kó wá jà àwọn náà tún máa pológo pé kó tó wá mú ẹ ti rí ó ní báńkì kan tó táwọn lọ ṣẹ́ńbì kan pé àwọn mẹ́rin ní oyè kan sáìn ìkànnì wọn sọ pé láéláé pé òun ò ní sáìn ó náà dẹ̀ tún lọ ká mọ́lé àwọn gbẹ̀mí ẹ̀ after tó tún sáìn tán by fire by force àwọn gbẹ̀mí ẹ̀ èmi mọ̀ pé èyí tó ń bí àwọn oníṣẹ̀ṣe nínú òun ni ti òrìṣà tó lóun lọ gbà nílùú Ṣakí àbíbó níbẹ̀ yẹn tó lóun lọ gbà ní ìlú Ṣakí mo mọ̀ pé yẹn ló ń bí àwọn oníṣẹ̀ṣe nínú tó ní every month ló máa ń gba ẹ̀jẹ̀ èèyàn every month náà máa ń gbẹ̀mí èèyàn irú ẹ̀mí èwo ló ń gbà ó lẹ́mí obìnrin olúwa o mo gbàládùn fún gbogbo yẹn lólùfẹ́ mi tẹ́ ń wò yìí àwọn ọmọ yín obìnrin wọn ò ní ṣìrìn lágbára Èdùmàrè wọn ò ní ṣìrìn wọn ò ní ṣiléyà wọn ò ní rìn níjọ tẹbi ń pọnà in fact ó relé kò délé ó roko kò dóko kò ní jẹ́ ti gbogbo àwọn ọmọ yín lágbára Èdùmàrè ìyí tó wà lé ní o ìyí tó wà ní skul ní o ìyí tó ń lọ síbi iṣẹ́ ní o wọn ò ní ráàrin fẹsẹ̀ sí lágbára Èdùmàrè àtọkùnrin àtobìnrin wọn ò ní ráàrin fẹsẹ̀ sí ẹgbọ́n nǹkan tí màá yẹn sọ ó ní odindi ọdún méje òun lòun fi sin òrìṣà yẹn tó dẹ̀ pé every month òun ló ń gba ẹ̀jẹ̀ obìnrin ẹ wá wò odindi ọdún kan èèyàn 12 nìyẹn ọdún méjì 24 ẹ ti rí ó dẹ̀ operate òrìṣà yẹn fún odindi ọdún méje ẹ̀yin náà tàn sí ẹ̀ 12 times 7 ẹ ti mọ iye tó jẹ́ àwọn obìnrin lásán tí òrìṣà yẹn gbà nìyẹn o kò mọ èyí tó ń fún ara ẹ̀ tó kàn waste wọn dànù kò mọ èyí tó yẹ pé tó bá lọ ṣiṣẹ́ adigun jẹjẹrẹ ẹ̀ tó ti waste dànù kò mọ èyí tó yẹ pé wọ́n dìídì ìwà gbéṣẹ́ fún pé lọ́ba àgbẹ̀mí ẹni yìí lọ́ba àgbẹ̀mí ẹni yìí ẹgbàdúró owó tó sọ pé òun gbà 50 million 100 million upward òun lówó tó òun gbà mo mọ̀ pé tí òrìṣà yẹn òun ló ń bí àwọn oníṣẹ̀ṣe nínú but níṣẹ́ ló yẹ kẹ́ ẹ lọ bá Yínká Ayéfẹ́lẹ́ kẹ́ ẹ lọ bá nítùbínùbí kẹ́ẹ̀dẹ̀ ní kó bá yín invite ẹni yẹn so kò yẹ kó di nǹkan tó yẹ pé ó máa wá di ariwo lórí social media tẹ́ bá dẹ̀ pé ọlọ́pàá torí ẹ lè da justice gan ní àtọwọ́ ara yín ẹ lè take judgement ní ọwọ́ ara yín náà ẹ máa pọ̀ ọlọ́pàá náà ni tẹ́ bá dẹ̀ pọ̀ ọlọ́pàá tọ́lọ́pàá bá ṣèwádìí tó bá rí pé ó ti serve gbogbo àwọn ìjìyà ẹ̀ kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe fún náà tó bá ní Jésù ti pè òun Jésù ti pè náà nìyẹn òun la ṣe ń pariwo pé má jẹ́ kán gbẹ̀mí ẹ má jẹ́ kán gbẹ̀mí ẹ ẹni tó gbẹ̀mí ẹ̀ òun ni tiẹ̀ gbé lágbára Èdùmàrè ẹ̀yin lólùfẹ́ mi wọn ò ní gbẹ̀mí ẹni ọkàn ní gbogbo yín lágbára Èdùmàrè ojú tẹ́ fi ń wò mí yóò ní fọ́
bẹ́ẹ̀ kẹ́dẹ̀ ní etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di lágbára Èdùmàrè ọ̀rọ̀ Yinka Ayefele nìyẹn o wọ́n ti wá jẹ́ kí màá yẹn sìn ó ti sákò lé báyìí sìn ó ti sákò lé ó ti sákò ní ọ́fíìsì látàrí wípé ó gbé èèyàn wá sórí program ṣé wọn kì í gbé èèyàn wá sórí program òun ló gbé èèyàn wá sórí program ni àwa Yorùbá ẹ jẹ́ ká ronú náà ẹ jẹ́ ká wíìkì náà ibi tó bá yẹ ká jà sí à kì í jà síbẹ̀ oríṣiríṣi èèyàn ni ọkàn bu Ayefele báyìí sìn ṣé èèyàn mọ̀ pé Ayefele ṣe gbé wá sórí program yẹn àǹfààní ńlá ló tún jẹ́ ẹ̀kọ́ ló tún jẹ́ fún àwọn tó bá tún fẹ́ gbérù gbèsè bẹ́ẹ̀ pẹ́ tó mọ̀ pé asán nu asán òfo nu òfo kò sí nǹkan tí àkójọ lọ́nà tí ò dá tẹ́gbẹ́ gbogbo ẹ̀ abáyé lọ náà ni ẹjọ́ ẹ lólùfẹ́ mi ẹjọ́ ẹ bá mi share fídíò yìí kẹ́ni bá mi subscribe sí ẹlẹ́ẹ̀lẹ́ Global TV lórí YouTube bákan náà lórí Facebook ẹlẹ́ẹ̀lẹ́ Global TV ẹjọ́ gbogbo àwọn ọ̀rọ̀ tó bá ti ń wá sórí social media báyìí ẹ jẹ́ ká máa ronú jinlẹ̀ dáadáa ká tó máa take action ẹlòmíà kan bọ̀ sórí social media a kò máa sọ̀rọ̀ a kò máa bèèbú a kò ilẹ̀ yóò rí báyìí ilẹ̀ yóò rí báyìí mo dẹ̀ gbàládùn àfún ilẹ̀ kan sí ní agbára Èdùmàrè àkókò ní ṣìrìn ẹni tó máa bá tiwa jẹ́ òní pàdé wa àdé ní pàdé ẹ̀ lágbára Èdùmàrè èmi náà ni èmi ọmọ yín ẹlẹ́ẹ̀lẹ́ Global TV mo ní kí sáré wá fún yín ní ìròyìn kékeré yìí lórí ọ̀rọ̀ Yinka Ayefele kí n fi èrò ọkàn tèmi kí n fi hàn lórí ọ̀rọ̀ yẹn so gbogbo nǹkan tẹ́yìn olólùfẹ́ mi náà bá rí ẹ jọ̀ọ́ bóyá nǹkan tí Ayefele ṣe dá o ẹ bá mi fi sí abẹ́ comment section bóyá nǹkan tó ṣe ò dá o ẹ bá mi fi sí abẹ́ comment section gbogbo ẹ̀ Ọlọ́run wo gbogbo wa kò sí nǹkan tó ní kálukú wa gbélé ayé ṣe tá ò ní jìyà tí à ní jẹ́ṣẹ́ ọwọ́ wa tí àsìkò bá tó èmi náà ni ti ní tòótọ́ ẹlẹ́ẹ̀lẹ́ Global TV ire o mo tún padà bọ̀.